0802897. Hello. Hello, sir. Ẹ kúrò lẹ́mà. Hello, ẹ kúrò lẹ́ sir. Ṣé single mother? Ìlàkọjá bẹ́ẹ̀ ni sir. Kí lẹ ń là kọjá mà? Ìlàkọjá ni èmi nìkan ni mò ń dá tọ́ àwọn ọmọ mẹ́ta tí àkọ́kọ́ sì wà níléèwé gíga lóbìnrin. Àwọn méjì tó tẹ̀lé ìbejì ni wọ́n wà ní wọ́n ṣe ṣetán secondary school. But program ẹni mo ṣe ń gbọ́ ọjọ́ ìrìn ọ̀gá tó ní ẹ̀dá nǹkan kan ṣá wọ́n ń tẹ̀sí ló jẹ́ kí n wọlé kan ìlàkọjá mi ni. Àdúrà tí màá kọ́kọ́ gbà fún yín ni pé Ọlọ́run ní fi yín sílẹ̀ mà. Àmín Jésù. Ojú òde ní tì yín mà. Àmín lórúkọ Jésù. Ẹ jèrè àwọn ọmọ yẹn pẹ̀lú agbára Ọlọ́run. Àmín lórúkọ Jésù. Pẹ̀lú agbára Ọlọ́run ni o. Ẹ jèrè àwọn ọmọ yẹn pẹ̀lú agbára Ọlọ́run. Àmín lórúkọ Jésù. Kí ni èjì yín mà? 44. Kí ni èjì àkọ́bí yín tó wà ní yunifásitì yẹn? Going to 20. Ẹ ti kó lé ọkọ tó gbà wo mà? Ó ti tó bí 3 years right? But before kí n tó kúrò gan èmi náà mò ń ṣe. Marriage yín pé ọdún mélòó kó tó kúrò ẹ kúrò ń bẹ̀? After that be 10 years ṣá. Kẹ́ tó kúrò lé ọkọ. Bẹ́ẹ̀ni. Ní tẹ́ ẹ sọ ní kọ́ Èjì mi máa tó bá ṣá. Ẹ má jẹ́ ó dàrú mọ́ra wọn. Kí ni èjì àkọ́bí yín tó wà yunifásitì yẹn? Going to 20. Ẹ kó lé ọkọ tó gbà wo mà? Ó ti ń bọ̀rọ̀ before ibi 3 years tí wọ́n ti kúrò fáyínà pátápátá náà. Ìyẹn ni pé ẹ lọ ọdún 17 pẹ̀lú ọkọ yín. Bẹ́ẹ̀ni. Àbí bẹ́ẹ̀ kọ́ mà? Bẹ́ẹ̀ni sà. Kí ló dé tẹ́ kó nínú ìrìn àjò ìgbéyàwó ọdún 17 mà? Kúrò fúnra ẹ̀ ní ìmọ̀ bó ṣe ń wáyé láti travel tó wà. Fúnra ẹ̀ ló ń mú àwọn aṣọ díẹ̀díẹ̀ bó ní ọ̀nà tí kó tó wá di pé kò sí òun lè wálé rárá. Ṣé ilé tí wọ́n kọ́ lẹ̀ ń gbé ń gbà yẹn àbí wọ́n yẹ rẹ́ǹtì lé mà? Kò tí ì kọ́lé o. Ilé tí ẹjọ́ rẹ́ǹtì wọ́n ti máa ṣe ń kọ̀ọ̀kan tán fi wálé mọ́. Bẹ́ẹ̀ni sà. Nígbà tán wàá wálé mọ́ mà kí ló dé tẹ́ ẹ̀ pè pé alàgbà kí ló ṣẹlẹ̀ kí mo ṣe tó dèmí àtọmọ́ ńlẹ̀ látọ̀dún ìgbà àtijọ́ wà nù rẹ̀ ìgbéyàwó. Mo pè fáṣítì mo dẹ̀ ṣe gbogbo ẹ̀ mo pa àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ bọ̀ torí pé wọn bá mi parí ìjà rí ní ìṣẹ́jú ẹ̀sùn rí. Gbogbo nǹkan tó bá ṣe náà máa bẹ̀ ẹ́. Ó máa ní kí ọkọ máa lọ ẹni tí mo bá lòun máa pè mí. Tó bá ti lè padà pe àwọn ẹbí sí i. Wọ́n ní bá ṣe máa yanjú ẹ̀ káàkiri pé àwọn sí. Bẹ́ẹ̀ náà ni ká ṣe lọ yanjú ẹ̀. Ìgbà tẹ́ ẹ̀ wá rí yanjú yẹn mà, wá ìtàwọn ẹbí méjèèjì bá yẹn dá sí ìgbéyàwó ọdún 17 mà. Wọ́n bá wa dá sí ọ̀bọ̀ àwọn pẹ́rẹ́ǹtì ní tún dá sí díẹ̀ tí wọ́n pè ó dẹ̀ tún wá ní January ọdún. Ó dẹ̀ tún bẹ̀bẹ̀ mo dẹ̀ tún àṣẹ tì í tún gbà. Tó gbà tó wá, ó ṣàtúnbẹ̀ ní ṣáà ni mo sì gbọ́ nílọ tó tún lọ àtìgbà yẹn. Ó tún kéǹjì padà dé. Ẹ ṣe iṣẹ́ wo lẹ ń ṣe? Bẹ́ẹ̀ ṣé ẹ ní ṣọ́ọ̀pù yín mà? Bẹ́ẹ̀ni sà. Látọdún 3 sẹ́yìn kó tó di pé ẹ fojú kọkàn yín January dé sí i. Ṣé máa ń sẹ́ǹdì owó sí yín mà? Àbí wọ́n sẹ́ǹdì owó sí yín lórí àwọn ọmọ tán bí tẹ́ bí fún wọn? Táwọn ọmọ bá pè é tí wọ́n bá disturb ọ̀nì tí wọ́n bá tó disturb ó máa fún wọn ní èbí tí tó bá ní. Láàárín ọdún 3 yẹn mà wọ́n fún yín lówó tó èlò mà? Kọ́kàdé yín ti tán. Ẹ̀yin tí ẹ bá ní enough kọ́kàdé jẹ́ input ẹ bá ẹ̀ ràn yín lọ́wọ́ lórí ètò yìí. Ìyàtọ̀ fún pé ẹ fi àkókò wá ṣòfò ẹ̀ ràn yín lọ́wọ́ lórí ètò yìí. Torí tó fi mú ẹdìdì ẹ̀dá ènìyàn tó gbé fún ẹ̀ báyìí tó dẹ̀ pè sórí afẹ́fẹ́ ó fẹ́ gbọ́rọ̀ lẹ́nu àwọn tó jẹ́ ọlọ́gbọ́n ayé tó ń gbọ́ wá ń lé ni. Kíkọ́ kàdí yín wá tán mo ti sọ ẹ tí ò bá ti ní enough kọ́kàdé kó má pè sórí ètò mi. Torí lọ́pọ̀ ọ̀gbà ń gbà mí ọ̀tọ̀ ni tí wàá gbé wá ọ̀tọ̀ ni tí màá bí ẹ léèrè kó torí kí mo wá lọ síbi nǹkan tó gbé wá yẹn. Kò ní dá kó pè sórí ètò báyìí tí gbogbo àgbáyé ń gbọ́ yìí kó má rí nǹkan tó nítumọ̀
dìmú tó bá hẹ̀ndì kọ ẹ̀ ṣé mò ń sọ̀rọ̀ ìlọrí kò ní dáa kí ló pèsè orí ètò fún gbà yẹn ẹ̀rí kọ́tọ̀ ní tí ẹ gbé wọ̀tọ̀ níbi tí mò ń lọ kọ́kàdí yín tán sìn kò yẹ kó rí bẹ́ẹ̀ mà ètò yìí dẹ̀ ní kí ẹ ṣe pé kọ́kàdí mi wá tán máa pé padà mi ò ní gbé ètò yìí ò gbà bẹ́ẹ̀ kò gbà bẹ́ẹ̀ èmi kọ́ mò ń ṣètò ọlọ́run àṣẹ̀dá ní ṣètò ẹ̀ in tó fi mí lọ́kàn balẹ̀ tán yányán nìyẹn. arábìnrin ẹ lọ mójútó iṣẹ́ yín dáadáa ṣe ti gbọ́ mà ẹ lọ mójútó iṣẹ́ yín dáadáa ọba tí ń bá yín gbé ẹrù yín látọdún 3 sẹ́yìn kò ní fi yín lẹ̀ láéláé ẹ lọ mójútó iṣẹ́ yín dáadáa ẹ dẹ̀ má kọjá ìyá ara yín mà ẹ jọ ń torí tọlọ́run ẹ dẹ̀ rí i pé ẹ lọ fún medical check up torí ọ̀pọ̀lọpọ̀ opó ọ̀pọ̀lọpọ̀ single mother ló fi jẹ́ pé ó ti ní àìsàn ẹ̀jẹ̀ ríru tí ò mọ̀ ẹ jọ ń torí ọlọ́run ẹ ní ṣiṣẹ́ àṣejẹ ẹ máa lọ fún medical check up ọmọ 3 kò yí zè àkọ́bí wà nílé ìwé bọ́kọ yín ló ń rán ọmọ yẹn nílé ìwé ń sìn níbẹ̀ yìí náà lẹ́ ṣe gbogbo ẹ̀ ń sìn àgbọ̀ yẹn báyìí ó bẹ̀yìn torí tọlọ́run ni ẹ jèrè àwọn ọmọ yẹn o ọlọ́dẹ fi yín lọ́kàn balẹ̀ jù báyìí lọ ẹ kú kalẹ̀.